Ọ̀kan pàtàkì lára àwọn ọ̀gá ológun lórílẹ̀‐èdè tó ti fẹ̀yìntì tó tún jẹ́ olórí ẹ̀ṣọ́ ààbò fún olórí orílẹ̀‐èdè yìí tẹ́lẹ̀ olóògbé Sani Abacha, ìyẹn ajagunfẹ̀yìntì Hamzat Al-Mustapha, ó mà ti sọ̀rọ̀ ó ti tú àṣírí lórí ariwo ìdìtẹ̀gbàjọba tó gba gbogbo Nàìjíríà lásìkò yìí. Èèyàn báwọn kan ṣe ń sọ pé kí wọ́n wá fipá gba ìjọba kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu, tí Al-Mustapha tó sì ti jẹ́ kó di mọ̀ pé bó tilẹ̀ jẹ́ pé ìlú nira lóòótọ́ àti pé Tinubu ó ti fọ́ nǹkan lójú, ṣùgbọ́n àwọn tí àwọn jẹ́ ológun báyìí, àwọn ò gbàdúrà kan gba ìjọba mọ́ o, àwọn sì fẹ́ kí ètò democracy kó máa lọ lórílẹ̀‐èdè yìí. Yàrá tí wípé ọlọ́wọ́ ọ̀tún Abacha ìní Al-Mustapha, kódà ọ̀pọ̀ àwọn tí wọ́n ní Abacha rán lọ sọ́run àrèmábọ̀ ló jẹ́ pé Al-Mustapha ìní ó máa ń bá Abacha ṣiṣẹ́ ibi náà, tó sì jẹ́ pé lẹ́yìn ikú Abacha, ọkùnrin náà wọ́n gbé jù sátìmọ́lé kó tó di pé ó gba òmìnira. Bàbá sì tó ń sọ̀rọ̀ láàrin àwọn ológun, àwọn tó ń darí àwọn ológun lábẹ́lẹ̀. Yorùbá Tòótọ́ gbọ́ pé ọ̀kan pàtàkì lára àwọn alágbára sójà tó ti fẹ̀yìntì tí wọ́n lẹ́nu láàrin àwọn ológun tó sì lè pàṣẹ fún wọn láti gbàjọba ni Al-Mustapha náà wà. Ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀ lórí ìwọ́de táwọn ọ̀dọ́ bẹ̀rẹ̀ láti ọjọ́ Tọ́ọ̀sì ọ̀sẹ̀ tó kọjá lórí ìjọba burúkú, ebi, ìnira àti ọ̀wọ́n gógó tó gba Nàìjíríà, ìní Al-Mustapha máa bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ìlú Àbújá ní ọ̀sẹ̀ tá a wà yìí. Bẹ́ẹ̀ lọkùnrin ọmọ bíbí ìpínlẹ̀ Kánò náà jẹ́ kó di mímọ̀ pé àwọn ológun àwọn ò fọwọ́ sí kí ológun gbàjọba lọ́wọ́ Tinubu. Oníbẹ̀yìn bá fẹ́ sòótọ́ ọ̀rọ̀, èyí yóò mọ̀ pé Tinubu ti ba nǹkan jẹ́ lórílẹ̀‐èdè púpọ̀, ó sì ti fọ́ nǹkan lójú pátápátá. Al-Mustapha tóun náà gbégbá ìdìbò ààrẹ lọ́dún tó kọjá ní káàtì ẹ̀ ní àwọn làwọn jáwé olúborí ní Nàìjíríà ò lè rí báyìí, ṣùgbọ́n tó ní pẹ̀lú bí nǹkan ṣe wá rí báyìí náà, àwọn ò gbàdúrà kí ológun gbàjọba o, àti wípé gbogbo àwọn tó ń pè pé kí àwọn ológun gbàjọba ó ní ọ̀tá Nàìjíríà àti ọ̀tá democracy ni wọ́n, tó sì ní ìjọba Tinubu ò gbọ́dọ̀ fojú rere wò wọ́n gbọ́dọ̀ máa gbé gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan ni.